agbébọn yìnbọn níbi àpèjẹ àwọn oníròyìn tí Trump àti ìyàwó rẹ̀ wà nílé ìjọba Amẹ́ríkà. ọ̀rọ̀ di bó lọ yà fún mi lọ́nà lánàá òde yìí tí ń ṣe ọjọ́ sátidé ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2026 ní ilé ìjọba ilẹ̀ Amẹ́ríkà nígbà tí ẹnìkan ṣínà ìbọn bolẹ̀ níbi ìpàdé àwọn oníròyìn tí ààrẹ Donald Trump àti ìyàwó rẹ̀ Melania ti ń ṣe fàájì. níṣe ni wọ́n padà gbé Trump àti ìyàwó rẹ̀ jáde kúrò ní gbàgede àpèjẹ náà. ọ́fíìsì abẹ́nú ìjọba Amẹ́ríkà fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ẹnikẹ́ni kò padà farapa. wọ́n ní ṣùgbọ́n ọwọ́ mà bá ẹnìkan tó ti wà ní àhámọ́ báyìí lórí ìṣẹ̀lẹ̀ náà. ó máa ń jẹ́ ìyàlẹ́nu bí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ kò sì yí padà. ààrẹ Trump ló sọ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ lẹ́yìn ìró ìbọn ọ̀hún. ó sì kọ sójú òpó ayélujára Truth Social pé wọ́n ti mú ẹni tó yìnbọn náà, wọ́n sì ti ní kí wọ́n jẹ́ kí ètò náà kó máa tẹ̀síwájú ṣùgbọ́n àwọn agbófinró yóò máa gbésẹ̀ síbẹ̀ bámú. Trump ló sọ bẹ́ẹ̀. lẹ́yìn náà ló tún kọ sójú òpó náà pé àwọn agbófinró sọ pé kóun àti ìyàwó òun káwọn fi ibùdó àpèjẹ náà sílẹ̀. àpèjẹ àwọn oníròyìn yìí ó mà jẹ́ ti àwọn akọ̀ròyìn tó máa ń gbé ohun tó bá ń ṣẹlẹ̀ nílé ìjọba Amẹ́ríkà tí a mọ̀ sí White House jáde. ọdọọdún ni àpèjẹ náà máa ń wáyé níbi tí wọ́n ti máa ń ṣètò ìrónilágbára fún àwọn tó bá ń kọ́ nípa iṣẹ́ ìròyìn tí wọ́n sì tún máa ń fún àwọn akọ̀ròyìn tó bá yẹ ní àmì ẹ̀yẹ. ní ti àná òde yìí ilé ìtura Washington Hilton ló ti wáyé. wọ́n sì ti ń retí kí ààrẹ Donald Trump kó sọ̀rọ̀ níbẹ̀. bí àpèjẹ ọjọ́ náà bó ṣe ń lọ lọ́wọ́ òní wọ́n máa gbúròó ìbọn lágbègbè ibi tí ètò náà tó ti ń lọ. ọ̀pọ̀ àwọn akọ̀ròyìn BBC tó wà níbẹ̀ wọ́n máa ròyìn pé àkọlùkọgbà bẹ̀rẹ̀ sí ní wáyé bí ìró ìbọn bó ṣe ń dún lákọlákọ. àwọn ẹ̀ṣọ́ aláàbò ìmọ̀ ló máa ṣètò bí àwọn alákòóso àgbà bíi Robert F. Kennedy Jr. tó wá fún ètò ìlera àti Peter Hegseth tó ń rí sí ààbò bó ṣe jáde. àwọn èèyàn yòókù tó wà níkàlẹ̀ wọ́n máa wà nínú gbọ̀ngàn náà ṣùgbọ́n wọ́n tì í pa. ọ̀pọ̀ akọ̀ròyìn ló wà níbẹ̀ tó jẹ́ pé wọ́n ń gbìyànjú láti fi ohun tó ń ṣẹlẹ̀ ránṣẹ́ sí iléeṣẹ́ ìròyìn wọn. àpèjẹ àwọn akọ̀ròyìn yìí ó ti di àṣà tí kò ṣe má ṣe l'Amẹ́ríkà. ọdún 1921 ló ti bẹ̀rẹ̀. ààrẹ tó bá sì wà lórí àlééfà ó máa ń yọjú síbẹ̀ láti bá wọn kópa. èyí ni ìgbà àkọ́kọ́ tí Trump yóò yọjú síbi àpèjẹ náà gẹ́gẹ́ bí ààrẹ tó wà lórí àlééfà. ọdún 2011 ló yọjú sí wọn gbẹ̀yìn. afurasí tí ọwọ́ bà pé ó mọ̀ yìnbọn náà ó ní wọ́n pe orúkọ rẹ̀ ní Cole Thomas Allen ẹni ọdún 31. wọ́n ní ìdí tó fi yìnbọn náà wọ́n ní kò tí ì yé ẹnìkankan o. Trump wá sọ pé òun ó ṣe àlàyé lórí rẹ̀ ní ọjọ́ àìkú Sunday òní. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment. ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa bá àwọn ètò wa lọ́kùnjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o. a kú ìsinmi òní. ìsinmi aláyọ̀ ni yóò jẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa o. àmín.